Hi everyone, welcome to my channel. Bí Ògún ní tẹ́ bá rí èrè Ògún ìmọ̀ ga gan yóò ga tó bá ga ẹ ti rí gbérí lórí ẹ̀ irú ètí mo dé yìí ní àpẹẹrẹ ẹ ti rí ní orí rẹ̀ ẹ ti rí ìbọn tí ó gbé ìbọn sí ọwọ́ àlàáfíà tí ó mú apàrù rẹ̀ lọ Ògún nù. Bí Ògún ṣe jẹ́ ẹ rí pé wọ́n bá ti ń ṣe ọdún Ògún tí wọ́n ń ṣe àjọyọ̀ Ògún ló ní ìbọn Ògún ló ní àdá torí a mú àdá a fi la iṣu fún Ògún tá a bá fẹ́ bọ Ògún ìbọn dẹ̀ nìyí tá a bá ti ń bọ Ògún a máa yin ìbọn kínú Ògún lè bá a máa dùn pé ọ̀pẹ ni orí bí àwọn ọlọ́sùn tí wọ́n ní àjà lọ́wọ́ tí wọ́n máa ń mì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìbọn náà ṣe jẹ́ sí àwa ológun. Ẹjọ́ àwọ̀ kí ló wà lẹ́yìn yìí bàbá? Àwọ̀ ọ̀gálà ló wà ní ẹ̀yìn mi tá ń pè ní àgbọ̀nrín àtúnpè ní túrùkù. Ṣé lè ṣàlàyé fún wa bí ọ̀rọ̀ àwọ̀ yẹn ṣe jẹ́ bàbá? Tá a bá fẹ́ ṣe ọdún a máa ṣe ọdún Ògún a máa pera wa jọ pé àwẹ̀jẹwẹ̀mu tá a bá ti fẹ́ ṣe àwẹ̀jẹwẹ̀mu gbogbo àwọ̀dẹ àforíkorí a ní kí wọ́n já lọ sí igbó ká dẹ ẹ̀gbẹ́ lọ abádẹ̀gbẹ́ tá a bá ti pa ẹran kálí bá máa sọ pé èmi mọ̀ pa ẹran lágbájá ọyẹ bá ń bu awọ ẹran àwa bu awọ ẹ̀ wọ́n lè bá máa pè dájúdájú irú ẹran báyìí ni mo pa ni mo ti parí bẹ́ẹ̀ bá sì máa bu awọ ẹran nìyẹn. Agbára tí ológun ní tó lè ṣe yàn ní àǹfààní ni pé tí ọ̀nà bá fẹ́ dí téèyàn bá pe bí yàn ṣe máa pe Ògún ó ti yé pẹ̀lú inú kan rẹ̀ pé Ògún ọ̀nà ìmọ̀ ẹ̀dínmọ́nú Ògún bàbá mi ìbá rẹ̀ orí ìbábàbà ọmọ lèyàn jú tábà ti júbà nítorí kò dáa tábà júbà bàbá wa tá a sì pe Ògún pé Ògún ìyìn lẹ́lómi tí mò ń ké pé wọ́n náà mò ń ké pé o àdàbí kíkiní ọmọ rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ lọ́la àwọn alásìkò. Mo dúpẹ́ mo tún tó ọpẹ́ dá bàbá mi ìbà rẹ ẹ̀yìn alásìkò gbà torí wọ́n máa ń pòrò kan pé òwò àdá kì í hun àdá iṣẹ́ bá mọ́mọ́ kì í hun ọmọ ntẹ́mi bá lọ bàbá mi lèmi ń ṣe yìí. Tá a bá fẹ́ ṣe àdúrà a máa ṣe ní ọ̀rọ̀ ọ̀run báwọn babaláwo ṣe máa dá fáwọn ní ijọ́ márùn àwa náà ní ọ̀sẹ̀ táwa náà máa ṣe àwa ológun nígbà tí yẹn bá lọ sí church tàbí yẹn lọ sí mọ́sálásí àwọn ológun á pèrè àwàjọ á mú obì á mú ẹmu á mú ẹ̀yàn á mú iṣu tuntun tí wọ́n pè ní èèwọ̀ á mú epo á mú ọtí á mú lọ sí ìdí Ògún á fi súre tí ibì kan bá ń dàrú tí wọ́n bá pe àwa ológun síbẹ̀ tá a bá ti mú obì ọtí tá a fi súre ibẹ̀ yẹn kò ní dàrú mọ́ ọ̀tún ọmọ bá ológun máa ń ṣe àwúre àdúrà torí tá a bá dé ìdí Ògún wa à á kì í bí wọ́n ṣe kí Ògún pé Ògún láká yé ọ̀sùn mọ́lẹ̀ kò lómi nífẹ̀ẹ́ jẹ̀wẹ̀ kọ́ lásìlẹ̀ fún màkímà bóra eléwọ́gbọ̀n ọ̀gbọ̀n ọ̀nà ọ̀run àwa júbà rẹ̀ torí àjúbà Elédùmarè pé Elédùmarè báwo àwọn ọmọ rẹ̀ la dé yìí o ìṣẹ̀sí ni àwa bọ Ògún bàbá wa ni àwa bọ̀ yìí o má jẹ́ kó wọ́n á o má jẹ́ kó wọ́n á o inú ẹ̀kọ́ tí àsìkò ń lànà Ògún níbẹ̀ láti máa kí Ògún pé gbọ̀ngbọ̀nàkú adífá fún Ògún oníjà ò lè ẹjẹ mu atólú wọn rán àti ìrìkìrì mọ́sàrí bí ìjà ìjẹ́ mo tí wàá tó ní gbọ̀n lágbẹ̀dẹ gbọ̀ngbọ̀nàkú mo tó ní gbọ̀n lágbẹ̀dẹ àwọn kì bẹ́ẹ̀ àtúnmọ́ kì bẹ́ẹ̀ pé Ògún dájì babaláwo ìbọn fúnfà fúnfà ìbọn bẹ nírọ̀ ọ̀gbọ́n ọ̀tá ẹbọn wọn ní kọ́ wá sí ìbọn lóhùn rúbọ ìṣẹ́gun ọlẹ́màpọ̀ ni tí mo fi ń fọ̀ ni mo fi ń ṣẹ́gun ẹnu tó gùn máa fi fọ̀ ni fi ń ṣẹ́gun àwọn àsọmọ pé ń tọ́ ọ̀ ṣẹ́gun ọ̀tá o.
sẹ́rí tó yàn ní ààyò ni ẹ̀rí pé tí àwọn babaláwo bá fẹ́ bọ ifá wọn nísìn máa ní kí wọ́n lè ra ewúrẹ́ kò sí tí wọ́n lè fi bọ́ fálò tọ̀ ṣùgbọ́n ní ewúrẹ́ ni ifá yàn ní ààyò bí Ògún ṣe yan ajá ní ààyò pé n tí wọ́n máa fún yí kò ní ojú nù. Nǹkan mi wà tí yàn tó lè fi bọ Ògún a máa fi adìrẹ a máa fi bọ Ògún a máa fi pẹ́pẹ́yẹ a máa fi bọ Ògún a máa fi ìgbín bọ Ògún a máa fi ẹyẹlé bọ Ògún a máa fi ìjàpá bọ Ògún báńbá lọ àti àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣe rí Ògún gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe láwọn bàbá wa tí sì pé ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe máa ń ṣe kó lè bá rí bí ṣe rí tí a bá fẹ́ a máa ń ṣẹ́ Ògún ni pé ẹlòmíín wà tó láì pé kó náà ní Ògún nílé inú ẹni tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tí ò mọ̀ ń pa ìyẹ́wà bárò àtà mọ̀ ń pa ẹ̀ pé ká bá wọn ṣẹ́ Ògún ọ̀tá Ògún wà láàyè ọ̀tọ̀ irú rẹ̀ ló wà nídìí Ògún bàbá mi tí ẹ̀ ń wò ní ẹ̀yìn yín yẹn ọ̀tá Ògún wà Ògún méjèèjì wà tá a máa rọ ní ọ̀dọ̀ àwọn alágbẹ̀ tá a fi máa ń ṣẹ́ Ògún fún àwọn èèyàn ṣùgbọ́n olójú ẹni tó mọ̀ bí ó ṣe pé wọ́n á bá wa ológun àwọn míì wà tó yẹ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ pé ó ti sú ẹlòmíì gan pé ẹlẹ́sìn ìbílẹ̀ yìí ọ̀nà ò sí ń bẹ ọ̀nà wà ń bí ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn kàńdá tó wà ní inú rẹ̀ sì ló fẹ́ bàjẹ́ wọ́n mọ̀ pé ọ̀dọ̀ wa ni òdodo kù sí ni wọ́n fi wá fẹ́ bàjẹ́ kò jẹ́ bí ó ṣe jẹ́. Téèyàn bá fẹ́ ṣẹ́ Ògún yóò wá sí ọ̀dọ̀ wa pé Ògún máa ń ro ẹlòmíì bí wọ́n ṣe máa ń sọ pé Ifá máa ń ro ẹlòmíì láti tẹ Ifá tí ò bá ti lágbára láti rárí Ògún tọ́lá náà máa rárí Ògún bí àwo olóìṣà náà ni tí ò bá ti lágbára tó wá fẹ́ ṣẹ́ Ògún sínú ilé àwa la mọ̀ tí a lè rà káfí bá ṣẹ́ Ògún ẹnu ká ṣẹ́ Ògún níbẹ̀ lẹyẹlé wà níbẹ̀ nìjàpá wà níbẹ̀ nìgbín wà tí ó pẹ̀rọ̀ sí Ògún yẹn tó bá fẹ́ ṣẹ́ ọ̀tá Ògún náà sì wà láàyè ọ̀tọ̀ tá a fi máa rí Ògún fún ẹni tó bá láìkẹ́ kó máa gbé lọ síbi tí ibà ń gbé. Ìyàtọ̀ ló wà láàrin kan ṣẹ́ Ògún yẹn àti kejì tẹ́ sọ yẹn. Ìyàtọ̀ wà ń bẹ ó rí bí ẹni tí tó lọ Mọ́kà ni ó ti yé tó jẹ́ ológun ni o pé ṣé wọ́n tiẹ̀ ti bí ẹ mọ̀ pé àáfàá pọ̀ jaburata ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni aláàjì bí ẹni tó lọ Mọ́kà ni pé ara rí Ògún fún ẹni báyìí bí ẹni tó lọ Mọ́kà ni sà.